Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Àwọn tó ń bú ẹ̀ kò sì máa bú ẹ̀. Àwọn tó súnmọ́ ẹ̀ wọ́n ní kó àwọn wá ní ọ. Wọ́n lẹ́ni táyé ẹ̀ bá ti bàjẹ́ a sì máa wẹ́ ní kúra ní. Inú ọ̀tánù mi ṣe lọ sí tó nínú wọn. Akọni Adémi, Adúfẹ́ Adémi, wá sí dàtú wá sórí. Adúfẹ́ Adémi, wá sí dàtú wá sórí. Ìwọ lè bọ́ bọ́bọ̀ ya wúra o. Wọ́n lè bọ́bọ̀ ya wúra ẹ̀. Àgbo kì í ṣe ẹgbẹ́ ọ̀dọ́. Àdùfẹ́ kọjá yín ẹ̀yìn kẹ́ni mọ́mọ́ ni. Aláṣọ tó bọ̀ àwọn tó ń bú ẹ̀. Kọjá wípé kò sì máa bú ẹ̀. Wọ́n àwọn tó sún mọ́ ẹ̀. Ìdílé mi àdùfẹ́. Ọmọ àwọn wáyé wọ́n lẹ́ni láyé bá ti bàjẹ́ sí ìbáwẹ́ ní kúrẹ́ ní. Àdùnní ní kí ẹ̀fà àti àdùnní o. Sísà máa wọlé ẹ̀wọ̀n bọ̀. Àdùnní ní kí ẹ̀fà àti àmì. Wáyé ní kí ẹ̀hìn dẹ́dẹ́. Èrè lọ́lọ́jà ń jẹ́ àdúgbò, èrè lọ́lọ́jà ń jẹ́ ó ti jèrè. Béèyàn kan tó rí ẹ̀rọ sí ìfẹ́. Máa wọlé aláwọ̀ tó ní mi, àdúgbò ẹni máa rẹ̀ wọlé. Ọmọ akọni ní àṣì, Madam Sajẹ máa wọlé wọn hàn pa. Àdùfẹ́ mi máa wọlé, màmá wa máa wọlé máa bá. Sèmi Dayọ̀ wájú, ẹni bá tó iye àdùfẹ́ lọ sí ilé. Madam Sajẹ, ẹkún náwó wà ní Dèmí Dayọ̀. Ọ̀kárẹ̀ Madam Sajẹ. Aládùúfẹ́ mi máa rẹ̀. Sọ́yìn, ọmọ yìí máa wọlé gbèsè. Ọmọ Abraham. Soy Maule Mwamba, Tony Bese. Madam Sajẹ, Mama Maule Mwamba. Faliwe Maule Mwamba. Maule Yolo, Tony Bese. Wọ́n ti mọ ẹ̀ẹ́dẹ̀lẹ̀dẹ̀lẹ̀ kí ló ṣe wọ́n. Wọ́n ti mọ ẹ̀ẹ́dẹ̀lẹ̀dẹ̀lẹ̀ kan tó wọ́n yàgò. For the fire. Hey, I want my look at them, but I will. So you shall be but we'll find that little. Hey, you're the
sùn. Lẹ́ni kan bàtà yóò sùn wọn láti abèrè yóò. Fàájẹ́ ẹni wọ́n bí sí ẹ̀kọ́ ní ilé rẹ̀. Oúnjẹ ẹ̀kọ́ nílẹ̀ yìí bá ìbára yóò ṣe kú. Ẹ̀wù ìyá ẹ̀ yóò máa ṣerú ayé ìgbìyànjú. Fàájẹ́ wọ́n gbà kó méjì láṣọ. Onígbà òun á sì ṣọ́ọ̀tì rẹ̀. Látàwọn oníkú òmíràn òní wọ́n lé dókítà nígbà kankan àdàlé wọn lórí. Ìgbà wọn máa dàlé wọn lórí. Adúpẹ́ ibi tó lóbùn mi mọ́. Oníbùn mi mọ́ o. Adúpẹ́ ó ṣàánú ohun mi ó ṣàmọ̀ pé lẹ́nìkan. Àbí o, ọmọ ní ọjọ́ ogún ẹ̀. Adúní mi fa ti yàrá. Adúní mi fa ti yàrá. Ìyẹn fa ti Adúní. Fèrè tí a mi, fèrè tí a mi. Adúní Adémi. Adúní mi fẹ́ tí a yóò ṣòwò àbàdúndé. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.